Africa Content TV. Wọ́n dé láti South Africa. Ìníkà fi lára rẹ jẹ. Ṣé lóòótọ́? Ó wà pa. Ẹ máa ń ṣàdúrà fún mi. Ayé sẹ́rú. Ó ní pàǹdé. Ẹ̀sẹ̀ ọkọ̀ pè wọ́n jáde lọ sí pé tó pé ọkọ̀ yìí ni wọ́n. Ọkọ̀ mi ní ẹ̀jẹ̀ kọrin ìfẹ́ fún mi ní wọ́n kọ fún lára. Ẹ lọ bá wọn níbi tó wà yẹn. Ló jẹ́ kí n dùn fún báyìí bó ṣe wọ́n kọ fún ní èyí tó bá fẹ́ wọ̀ mọ́ mi lọ. Ọ̀pọ̀ tí mo fẹ́ táyé sábìlà lóòmí. Wọ́n lọ rí onítẹ̀mí ọmọ mi yàrá ọkọ̀ fẹ́ràn rẹ̀. Ó yá bọ̀ lọ́nà ìgbẹ́rù mi lọ sọ. Ó jẹ́ sọ pé ní ọkùnrin. Ó yá ọkùnrin.